adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tí Ọlọ́run bá Allah tí ó tó ṣe fún alé ní tó ní ká máa bẹ̀lẹ̀bẹ̀ láàyè pẹ̀lú àlàáfíà ara tó wọ́n fún aláǹfààní ká tó wá sìn lọ́jọ́ tòní. Adúpẹ́ fún Ọlọ́run bá náà, abẹ́ kó ṣàlékún oore wa, ìta àmà lórí tá ń dúpẹ́ fún, ìta àmà lórí tá ń dúpẹ́ fún Ọlọ́run bá náà lọ́mọ gbogbo tó sí wá ìbẹ̀m̀bẹ̀ ìtọ́hàn bẹ̀mẹ̀ tó pamọ́, bàbá ti ẹ̀mẹ̀ ìtọ́hàn àmẹ̀ ìtọ́ pamọ́. Torí díẹ̀ Ọlọ́run bá dúpẹ́ fún ẹ o, ayẹ̀ lógo, àgbà ẹgbẹ́ tọkàntọkàn, a jẹ́rìí pé wọ́n náà ni ọba olùṣẹ̀dá, wọ́n náà ni ọba ilé ètò ọba alákòóso, wọ́n náà lọ́bọ̀ olùpèsè nínú sánmà àtilẹ̀, kò sí tí ń bẹ́ẹ̀bẹ̀ lọ́pàá fún rẹ̀ Ọlọ́run. Ewé kan ò lè jábọ́ lórí igi lẹ́yìn Ọlọ́run, mọ́ fún Ọlọ́run bá náà, pípọ̀ níbò fún Ọlọ́run bá náà, gbogbo ìkápá tí ẹni ṣe wọ́n náà ló sí gbogbo ọpẹ́. Gbogbo ẹni tí ń sẹ̀mí wọ́n lọ́jọ́ máa sẹ̀mí, gbogbo ẹni tí ó ti kú àtẹ́jọ́ ó tún kú kọ̀sẹ̀yìn rẹ̀ Ọlọ́run. Ìwọ ìsìrè ò ní kú láíláí, ìwọ ìsìrè alágbára lórí gbogbo nǹkan ní ẹ̀ àfi nǹkan tó bá fẹ́ sí lọ́pọ̀. Torí díẹ̀ àjẹ́rì pé Ànábì wa Muhammad náà ẹrú rẹ̀ ní ìṣòṣẹ́ rẹ̀ ní ṣe, ọ̀rẹ́ ayò rẹ̀ ní ẹni ọfọkàn tán lóríṣẹ́ tó fi rán ni, Ànábì àánú ni, Ànábì ọ̀nàmà ni. Ìrẹ́ Ọlọ́run bá ní kẹ́ bá ní gẹ́ àwọn tí wọ́n síwájú ẹnu àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn Ànábì Ọlọ́run bá ní kàn bá ní gẹ́ wọn, àwọn ará ilé àwọn sàábé ẹ̀ bá ní yọ́nú sí wọn, àtẹ́ntọ́ tẹ̀lé wọn títí di ọjọ́ gbéǹde. Àwa náà tàbí láyé lẹ́ni, ìrẹ́ Ọlọ́run gbogbo tí mùsùlùmí lórí ayé kí àwa náà gẹ́ àwa náà yọ́nú sí wa, foríjì wa, bá ṣe wà rẹ̀ yá bá ojú rẹ̀ pàdé lọ́jọ́ gbẹ̀dàlì kìámà. Ẹ̀rí ìbánisọ̀rọ̀ àti nínà ó lọ lórí ìbánisọ̀rọ̀ ti ìjẹjọ́ ní ìjẹ́ẹ̀dógún abẹ̀rẹ̀ lókínlá ń pè ní ikú alimot wà kìíkọ́tù, ikú àti pápápá ikú. Ní ìjẹjọ́ àtẹ̀síwájú lórí kí la ń pè ní ikú, kí ni máa ń fa ikú, kí ló dá ń fi ń kú, kí láǹfààní tí ń bẹ ń bí ká kú. Gbogbo náà látẹnu mọ́ ní útù àìjẹjọ́. Ibi tá fẹ́ wá lọ lé ní oníkàtà ń pè ní dàwáhí alimot, àwọn ìṣòro tí kú mú dání, àwọn ìṣòro tí ikú mú dání. Ẹyọkan ní dáhíyà, dàwáhí, àwọn ìṣòro tó bá ikú rí. Tó gbogbo àwádá àti ikú lágbọ́dọ̀ máa retí àwọn nǹkan tó ń bọ̀ yìí, lágbọ́ múra lẹ́dẹ́ àwọn nǹkan ìwà rẹ̀ èyí tó tóbi jù ń bẹ mẹ́ta náà ni. Ìyẹn ni agbègbè tá fẹ́ sọ̀rọ̀ lọ lélẹ́ ni. Kátó wá kó súnà ọ̀rọ̀ náà ẹgẹ́ bí súnà náà sàlá, súnà àwọn ẹni ìsáájú nínú ètò àwa mùsùlùmí, a ń láti ti ìbẹ̀rù Ọlọ́run bá síwájú. Torí díẹ̀ mú ń fẹ́ kò lè ìkìlọ̀ fún ara mi, fún ẹ̀dẹ́ ń gbọ́ mi, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, ní olówó ní tálákà, ní olọ́mọlẹ́yìn, ló ní mímọ̀ láláìmọ̀ kan, ní onílé lálejò. Ẹ jẹ́ á páyà Ọlọ́run, ẹ jẹ́ á kọnú Ọlọ́run tó pọ̀ náà lóhun jẹ̀nà kan ṣoṣo
táa lè mú pàdé Ọlọ́run táa fi lórí jíṣẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹmbá tí ń rin ojú ọ̀nà Ọlọ́run tó jẹ́ mùmínì, ìdọ́gbọ̀ fi tẹ́lẹ̀ ẹrù rẹ̀ náà ni taqwallah, ìpayọ̀ Ọlọ́run. Bàtọ́lọ̀ bá ń sọ̀rọ̀ ájì fún wánú Suratul Baqara tọ́nà bó láásí múra ọlọ́mbọ̀rọ̀ náà lọ́lọ́ ní fatazawwadu, ẹ̀ntẹ́ fẹ́ ní àjò láti ìlú yín lọ sí Mákà, ẹ pèsè o, ẹ múra dání o, ẹ móhun jẹ̀nà yí dání ẹ̀rì fa inna khayra zadi taqwa. Ìtọ́wà lóore jùnú kan dáàmú rìn dáàmú jẹ́nà o náà nípayọ Ọlọ́run fattaquni ya ulil albab. Ọlọ́lẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀páyò hàn Ọlọ́run, ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ọmọdéyìn ẹ̀páyò hàn Ọlọ́run ẹ̀rì. Ààrin Suratul Baqara àyà 197. Suratul Baqara iná bọ́lá tó ń sọ̀rọ̀ páyọ́ náà bá fún aláwọn àyè míì, ó ń sọ̀rọ̀ ọjọ́ dápàdé Ọlọ́run tí tọjọ́ gbé al-Qiyāmah tó sì bẹ̀rẹ̀ ní àjọ́dá bá ti kú. Ọlọ́run wá ń sọmọ̀ pé wattaqū yawman turja'ūna fīhi ilā Allāh. Ọlọ́run ní ẹ páyọ̀ ọjọ́ kan tá ó dá yín padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀rì thumma tuwaffā kullu nafsin mā kasabat. Táwà san kálukú ní ẹ̀san tó gbélé ayé ẹ̀sìn, kálukú náà gbà ẹ̀san iṣẹ́ rẹ̀, tí iṣẹ́ rẹ̀ bá jẹ́ iṣẹ́ rẹ̀ yóò gbẹ̀ṣẹ́ rẹ̀, tí iṣẹ́ rẹ̀ bá jẹ́ iṣẹ́ burúkú yóò gbẹ̀san burúkú. wa hum lā yuzlamūn. Ọlọ́run lọ́jọ́ dá ń sọ yìí a ò ní sàbòsọ mẹ̀dẹ́nìyàn, ìdí ká gbásí ní ọgbà lẹ́san ọjọ́ òsùnwọ̀n ni. tàbí ọlọ́ọ̀bà alẹ́kẹ́ọlá kọ́lọ̀ jẹ́ kí ọjọ́ náà kọrọ̀rùn fún wa, kó ṣe ní ọjọ́ ìrọ̀rùn, kó má ṣe ní ọjọ́ ìnira fún wa, ń sàṣìbẹ̀ fún Ọlọ́run. lẹ́yìn eléyìí wá ní pé gẹ́bà sọ fún wa pé ikú mùsíbà ni, àdánwò ni. Fúnra Ọlọ́run bá lékẹ́ ọlá náà ló pè ní àdánwò. Nígbàtí ń bọ́rọ̀ rẹ̀ lọ́nà Suratu Ma'idah, Quran chapter 5, ayah 106, ó ní fa'asabatikum musibatul maut. Fa'asabatikum musibatul maut. Ó lẹ́rí ó wá ń bá yín àdánwò ikú. Falimot musibatun mimma sabil hayat. Ikú ó jẹ́ àdánwò kanú àdánwò ilé ayé tọ́nà ma fi dá àwọn ẹrú rẹ̀ wò, tí ó sẹ́nìkan tí ò ní kú. Ìjẹ́ ni Ọlọ́run kò pé ká má kú, ìjẹ́ ọ̀tá Ọlọ́run kò ká má kú, ìgbọ́lọ́wọ́n bá gbọ́ kò ká má kú, àìgbọ́lọ́wọ́n bá gbọ́ kò ká wá kú. Kullu nafsin dha'iqatul maut. Gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kò náà ní ọ̀tọ̀ ikú. Bídá wá fẹ́ yẹ̀wò lé ní o ní àwọn àdánwò, àwọn ìnira, àwọn ìdààmú tí máa bá ikú rìn, tán pè ní dawa'il maut. Ẹ̀rẹ̀ mẹ́ta ni. Mùsùlùmí gbogbo àtàbà ti rántí ikú lágbọ́ ọmọ rántí àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ aláàmọ́ àkọ́ wọn àkọ́ wá àfojúkéré ikú. Ọmọ ẹ̀dẹ́yàn a máa jìnà sí ẹ̀kọ́ Ọlọ́run. Lọ́sẹ̀ tó lọ yìí mo ń jáde lọ, ẹnìkan wá kú, wọ́n á gbé pósí ẹrù síwájú, ní wọ́n ń lùlù, ní ń kọrin, ní ń jó lọ.
àìmọ̀kan ló tó báyìí òkú lẹ́ńlùlù lẹ́ńjó lẹ́ńkọrin òkú Allahu Akbar òpin àìmọ̀kan nìyẹn kí ló kànù kí ló kàn ijó tàbá ma ti jẹ́ kú tàíwá sọ ikú di ayọ̀ tọ́lọ́ ń pè ní musiba àdánwò musiba dáwà ń sọ yìí tí kú jẹ́ yìí ó kó nǹkan mẹ́ta pàtàkì dání àkọ́kọ́ sakaratul maut ìjẹ ìrora ikú nígbà bá fẹ́ kú àtùkọ́ ń bẹ wọ́n pè ní hálàtù ìtìdọ̀ àsìkò tí kú fẹ́ dé àsìkò tí ẹ̀mí fẹ́ bọ́ ẹni tó bá wà ní kúbẹ̀ náà ń pè ní muhtadar ẹni tí ó sì tán tó fẹ́ kú ẹni tó gbàlejò màlẹ́kà kú kí ni àwọn ìjẹrora tí wọ́n lè bá pàdé àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì rúyàtù malakil maut kí a fojú rí màlẹ́kà kú kẹni ó fẹ́ kú kó rí màlẹ́kà tọ́lọ́run fi sí di ikú tàbí àwòrúyàtù malaikal maut tàbí kó rí àwọn màlẹ́kà kú màlẹ́kà kan bẹ òun lọ̀gá tọ́lọ́run fi sí di kápáyàn ó wá ní àwọn ọmọṣẹ́ tí ma rán ìgbàmí wá ń bẹ màlẹ́kà kan ní ọwọ́ tó fẹ́ gbẹ̀mí wa ìgbàmí bẹ wọ́n lè pọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá wọn bá ṣe rán wọn kẹ́ni wá kú ìkórí màlẹ́kà ikú inú àwọn àdánwò kan ní kí n bẹ fún kú ẹlẹ́ẹ̀kẹta khawfu sul khatima ìbẹ̀rù kí a fi aburú gbẹ̀yìn ayé wa wa tabshirul fujar bin nar àti kí àwọn màlẹ́kà kí a máa fún aláìgbàgbọ́ kò kí Ọlọ́run kí a máa fún ní ròdùnú náà kí wọ́n dùn nínú náà ó sì wá bá wa báyìí ó gbé àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo sì máa rántí kó gbọ́dọ̀ máa rántí ẹ̀mọ́ ọkọ̀ kí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣùgbọ́n tẹ̀lera wọn ní ìjẹ̀ ìrora kú lọ́wọ́ màlẹ́kà kú dé wọ́n fi àyè hàn nínú náà lẹ́ẹ̀kanà ẹ̀rẹ̀ bí tí a fẹ́ yẹ̀wò lẹ́nu nìyẹn ó bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ pé ma ya sakaratul maut kí là ń pè ní ìjẹ̀rora ikú ẹ̀rẹ̀ fọ́wà tí a kéw ó wá látara gbólóhùn sákìrà yásíkàrù sukran tó bá jù wá pọ̀ wọ́n ní sukara sakiran ẹ̀rẹ̀ o náà ni ìdààmú tí ma bẹ ní ọba fẹ́ kú nígbà fẹ́ kú gbàtọ́nà bá ń ròyìn àlìkẹ́ àmọ́ fún wa ní Suratul Hajj Ọlọ́run sọ bọ́jọ́ ní òsìrí oníjọ́ tí gbogbo obìnrin tó lóyún sínú tó pé iye ọjọ́ orí oyún bá dànú ẹ̀ yóò sì máa bí ń túláàsì oyún oṣù mẹ́ta ní kó wálẹ̀ oṣù márùn-ún ní kó wálẹ̀ ọ̀sẹ̀ oṣù méjì ní kó wálẹ̀ tí gbogbo bímọ tí máa fún ọmọ lọ́yàn tí ó máa pa ọmọ rẹ̀ tì
tí ó ní kàkó ń bímá ẹ̀rì ọlọ́wọ́ fẹ́ parẹ́ ọlọ́niwà tààrà náà sàsùkára wàwá máa rá wọn mẹ́ẹ̀dẹ́ níyàn tí wọ́n máa dàmú tí gbogbo ayọ́ dàrúmọ́ lọ́wọ́ lọ́jọ́ gbọ́dá kí a máa tàà ń sọ yìí wà máa ń bí sùkára kí ló mọ́ máa dàmú bẹ́ẹ̀ kí ló bí dàmú yìí ọlọ́niwà lákinna adhaballahi shadida ọlọ́niyà ọlọ́run ló lè ọjọ́ alìkàmà gbogbogbò wọ́n jọ́ ti kàlùkù kó láyé lè kàlùkù náà orí ìlú dàmútà ń sọ ẹ̀ lópin tá ń pè ní ìjẹ̀rora ikú o náà ni ẹni ó fẹ́ kú kó wá máa dààmú wọ́n ní iná ń pè ní sakaratul maut ní pé ìjẹ̀rora ikú yìí o ní tọ́ka ti pé ala shiddatil maut pé ikú lè tó lè ní kú wa hawalihi àti àwọn ìdààmú tí ma ń báyìí lágbà fẹ́ kú síwájú ká tó kú kí ni wá máa fà bisababi nazil malaika li ruhi torípa àwọn màláíkà fẹ́ mú ẹ̀mí jáde lára wa ẹ̀mí kìí jáde lára èèyàn wọ́ọ́rọ́wọ́ wọ́n fẹ́ mú ẹ̀mí jáde lára ọmọnìyàn torí pé gbogbo ara wa pátá lẹ̀mí wà wọ́n á fẹ́ kàkó mẹ́ ńgbẹ̀mí ń bẹ lára lójú ń rí náà ńgbẹ̀mí ń bẹ lára létí ń gbọ́ náà ńgbẹ̀mí ń bẹ lára láàlẹ́ ìgbápa ńgbẹ̀mí ń bẹ lára láàrẹ́ ìgbẹ́sẹ̀ ńgbẹ̀mí ń bẹ lára láàlẹ́ ìsọ̀rọ̀ gbogbo tí wá ń jẹ́ rúrùk gbogbo iṣan tí ń bẹ lára ọmọnìyàn ẹ̀mí fẹ́ jáde kó mẹ́ ẹ̀rẹ̀ wal ajza wal mafasil gbogbo àwọn ẹ̀ka ara ẹ̀mí fẹ́ jáde kó mẹ́ títí tó á sì pé tamutul a'da tadrijiyan gbogbo ẹ̀ka ara wá kú díẹ̀ ẹ̀mí síré yóò máa wá látẹsẹ̀ yóò máa dé látẹsẹ̀ wọ́n ní ẹsẹ̀ bàbá mọ̀ ti tutù ẹsẹ̀ bọ̀dá mọ̀ ti tutù ẹsẹ̀ àti mọ̀ ti tutù ó ti kú lẹ́sẹ̀ nù yóò sùn sí orúnkún yóò sùn sí ìdí yóò sì gbáyà kó tó wá gba òkè jáde ilé rẹ̀ nìkan tó kú nígbò bá fẹ́ kú yóò máa wò kèrè ojú rẹ̀ ń tẹ̀lé ẹ̀mí rẹ̀ lọ ló fi wà nínú súnnà tá bá wà ní ọ̀dọ̀ ẹni tó kú ojúṣe àkọ́kọ́ àtàkọ́ ṣe o ní pé ojú onítì á lọ sókè báyìí ojúṣe àkọ́kọ́ wá ní pé àwa fọ́bọ̀lú yọ́ lẹ́bàá á dẹ̀ ojú padà kó lára ẹ̀mí ti lọ ẹ̀rì tí wọ́n ń pè ní sakaratul maut nìyẹn hiya siddatu wal alam o náà ni ilé kókó àti ìjẹ̀rora alladhi yusabu khuruja ar-ruh min al-jasad inda al-i'tidal tó rí pé máa tẹ̀lé jíjáde ẹ̀mí kó lára gbàbá fẹ́ kú ẹ̀rì ó wá kó nǹkan mẹ́ta sínú ìjẹ̀rora kú yìí ó kó nǹkan mẹ́ta sínú àkọ́kọ́ ń bẹ ó ní shiddatun naz'a líle gbígbà ẹ̀mí màlẹ́kà fẹ́ yíò ẹ̀mí kú lára wa líle gbígbà ẹ̀mí yẹn ẹ̀rì kú lára nígbọ́n bá fẹ́ gbẹ̀mí kìí jáde ara wọ́rọ́wọ́ lẹ́yìn náà lẹ́ẹ̀kejì wal ghashya ó ní kẹ́ni a fẹ́ gbẹ̀mí ní ara rẹ̀ kó dákú àdákú gbẹ́gẹ́ná gbígbàtí ká ṣọ́kìyàn gbogbo tá ń sọ yìí
tí a bá tẹ̀lé súnà náà sàlám súnà Ànábì ni pé tẹ́ni ẹnìkan ò bá yá láàrin wa àwa kan gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ̀ a gbọ́dọ̀ fi ilẹ̀ ń gbà kan lẹ́sì lọ́dọ̀ ẹ̀ ẹlùmọ́ pàrọ̀ ara wa lójoojúmọ́ tàbí wákàtí wọ́n lọ wà láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ wà á lọ wọ́n lọ wà àárọ̀lẹ́ tó bá dàárọ̀ wà á lọ ìwọ ní ká fi ẹni tí ń ṣàìsàn lẹ̀ kí a wá ta súnmọ́ ká má dòtí ta bá ṣe bẹ́ẹ̀ àsójọ́ ẹ̀ ká ṣe pẹ̀lú ẹ̀ adùn ní ẹ̀tọ́ ẹ̀ a wà pẹ̀lú ẹ̀ nínú káwà pẹ̀lú tá máa ṣe pẹ̀lú ẹ̀ ó ní àmójútó kí ló ní bùkátà sí bóyá ó fẹ́ mú mi bóyá ó fẹ́ jẹun bóyá ó fẹ́ tọ̀ bóyá ó fẹ́ gbọ̀nsẹ̀ bóyá ó wà ní dùbílẹ̀ ó fẹ́ jókòó ojúṣe wà nù tá máa ṣe pẹ̀lú ẹ̀ nínú ẹ̀ náà ni kí a máa fi lọ́kàn balẹ̀ tí ń bá ń jẹ̀rọ ìnira ipọ̀ ẹ ṣe sùúrù Ọlọ́run bá gbé fún yẹ fún yín ẹ̀sàn kan ló ń pààyàn Ọlọ́run ló ń pààyàn ẹfọ́kàn yín sọ́dọ̀ Ọlọ́run bá yín ìnira ipọ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ojúṣe wa nù pẹ̀lú ẹ̀ tó fi wá ní pé kò dá nǹkan mọ̀mọ́ kò gbọ́n dá ń wí mọ́ nǹkan mi ló ń bá yí nígbà màlíkà bá dé nìyẹn màlíkà kú dénú gbogbo àdàrú àwọn abẹ́ ìsúnmọ́ sọ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah a ní sọ pé kó wí a kà máa wí lọ́dọ̀ ẹni tí bá wá ń jẹ́rọ àtọ́ pọ̀ alọ̀gbẹ́ alùkùránì aka àgàsọ́tò yà sí kí ẹ̀mí ẹ̀ lè bọ́ wọ́ọ́rọ́wọ́ kó lè rọrùn láti jáde ẹ̀rì torí dẹ́ẹ̀lá gbọ́dọ̀ fi ẹni tí ń jẹ̀rora kú sílẹ̀ agbọ́wà pẹ̀lú ẹ̀ ẹ̀rì ìnira ni tó pọ̀ ló pé ọ̀kan náà àwọn àfáà Dr. Umar al-Ashqar inú tí ẹ̀rẹ̀ tó sọ nípa ikú ó ní al-mawt sakaratun ó ní bẹ́ fún ikú ìjẹrora yulaqiha kullu insan hina al-i'tidar ó ní gbogbo ẹnikẹ́ni tó bá jọ mẹ́ẹ̀dẹ́ yẹn bọ́ bá fẹ́ kú náà pàdé kò yọ ẹnìkan kálẹ̀ kódà tẹ́ máwọn ànábì Ọlọ́run àwọn náà jẹ́rora ikú tẹbá kàtà àwọn ànábì Ọlọ́run bí wọ́n ṣe jáde láyé gbogbo ọ̀nà ní experience ìjẹra ikú mo jẹ́ ní Ọlọ́run ọ̀kan ìjẹ̀rọ ìwájúra wọn lọ Ọlọ́run máa gbé fúyẹ́ fún àkànjọ kan lọ Ọlọ́run máa ṣàánú àkànjọ kan lọ gbogbo kò sẹ́ tí ò ní gbàbẹ̀ kọjá Ọlọ́run máa sọ wánú Suratul Qaf aya 19 waja'at sakratul maut bil haqq ọlọ́ni ìjẹ̀rora kú àdíwá bọ́mẹ̀dé nìyàn òdodo ní kò sí méjì ń bẹ dhalika ma kunta minhu tahid ìyẹn ni ọmọ yìí ò sì fẹ́ ó fẹ́ ẹ̀fẹ́ gbọ́ isi ń bọ̀ nǹkan ńlá ni nǹkan ńlá ni mọ́ ṣọ́rọ̀ jẹ́ alátàlá ní ha níjọ́ tí ànábì jáde láyé sallallahu alaihi wasallam ọwọ́ àánú àtàwà lọ́dọ̀ ànábì òun àti Fatima àtàwọn mínú sàhábé mọ́ ṣàwá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam habibullah safiyullah ọ̀rẹ́ ayọ̀ Ọlọ́run fi ìjẹ̀rora ikú kòkókó náà má rí ẹ̀rẹ̀ Aisha radiyallahu ta'ala anha
ó nígbà tí Ànábì ń bẹ nínú àìsàn tọ́lọ́ọ̀bá àlíkọ́lá fún sọ́dọ̀ tó wá ń jẹ̀rọ akú oníkàánà bẹ́ni àdéhì rọ́kùwá ọlùbá fi àmà ó ní wájú Ànábì báyìí bí abọ́ omi kan bẹ wájú ẹ̀ tán pè sí Ànábì wájú fàjáàlá yudkhil yadahu fil ma ó ní Ànábì wá tọwọ́ rẹ̀ bọ́nú omi ẹ̀ tí mẹ́wájú ẹ̀ á tọwọ́ bọ̀ báyìí fàyámsà òbí ẹ̀ wajhahu ó ní Ànábì wá fi pa ojú ẹ̀ àtọ́bọ̀ mi a fi pa ojú ẹ̀ ó lómi ẹ̀ tí a bá tọ́ọ̀bọ̀ gbígbàtí a gbé kaná ni fánà bí tọ́ọ̀bọ̀ lásán gbígbàtí a bá gbé mi ẹ̀ kaná ni ó náà bí a fi pa ojú ẹ̀ wa yaqul wọ́n sọ pé la ilaha illallah la ilaha illallah innal mawta sakaratin ó ní ma ń bẹ fún ikú ìjẹ̀rora la ilaha illallah innal mawt sakaratin ọmọ ń bẹ fún ikú ìjẹ̀rora ní wọ́n ń pààrà bẹ́ ẹ̀rì mọ́ máa ṣe ní ma ra'aytul waj'a ala hadin ashadda minhu ala rasulillahi sallallahu alaihi wasallam olóhun orí kí ìnira bá ẹnìkan rí kí ìjẹ̀rora bá lára nìkan bí i tó ṣẹlẹ̀ sára mi gàtọ̀ fẹ́ kú Habibur Rahman olólùfẹ́ Ọlọ́run bóòlà sí pọ̀ àmọ̀dúnbọ̀n bẹ̀ tó ti bẹ́ẹ̀ gbà táwọn àbá tó ń sọ̀rọ̀ wọ́n nínú ẹni tọ́lọ̀ bá ṣe kú ní fífẹ́ jù fún Ànábì jẹ́ kan inú ẹni tọ́lọ̀ ń ṣe ikú ní fífẹ́ jù fún tó jẹ́ kí ìjẹ̀rora ikú rẹ̀ kéré ẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú orí tọ́lọ́ wá ṣe fún ẹ bá jẹ́ mùmínì tó bá ń jẹ̀rora kú orí tọ́lọ́ fi ṣe fún gẹ́bí àwọn ulama ṣe sọ o náà ni rifatun li darajatihi tó bá di lálìjánà wọ́n fi gbéga lálìjánà bákanáà wa takfiru sayyi'atihi ní wọ́n fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ìjẹ̀rora kú fún mùmínì wọ́n fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ jọra kún mú mi ní ó fi jágbìgá fún lọ́jọ́ gbé dàlìkì àmà ní torí díẹ̀ ló sí pàtàkì fún àwa ọmọ ẹ̀dẹ́nìyàn ká gbìyànjú láti ṣe dáadáa ká sì máa rántí ikú àti àwọn nǹkan tí ń bẹ pẹ̀lú ikú tí sì ń bọ̀ tàmájọ́ tí ó dé ẹ̀rẹ̀ kódà bẹba ńlá gbájá ó tó ju oorun bọ́ sójú ikú àmàgbò okú ni nígbàjọba kú yọ lájú nígbàtàwà tí àkàbálókù àmàdàm tó dáàmù lẹ́fí gbà mí ń bẹ orí bẹ́ẹ̀dì ní èyàn sùn ilẹ̀lẹ́lẹ́bà lẹ́lẹ́bùkù ẹ̀ tí ó tó sùhádì ìgbẹ́ tó lé ìjẹ̀rọ akú ní jẹ́bẹ̀ àbí Ọlọ́run kọ́lọ́n sí rọrùn fún wa ṣùgbọ́n wọn tí wọ́n bá ṣe yí pé wọ́n bá jẹ́ ẹni ó kú sójú ọ̀nà Ọlọ́run àti à ń pè ní ṣùhádà ẹjẹ́ bá pàntorí tọ́lọ́run àti à ń lọ sójú ogun Ọlọ́run àwọn yẹn inú orí tọ́lọ́run ṣe fún ṣùhádà ó ní pé àwọn oníjẹ̀rora kú anẹ́sẹ̀sẹ̀lá ó ní aṣahid la yajidu alamil qatil ó ní ẹni a bá pa nítorí t'Ọlọ́run kò ní rí dídùn ní tí máa dùn ní kákú nira kú kò ní rí illa kama yajidu ahadukum alama qarsa àti bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yí sí máa bí ìgbà tí kíní bá táyàn akẹ́yìn ìgbàtà akẹ́yìn bá táyàn tó kára sí sẹ́rẹ̀ kò jí bá ń lọ tí ẹ̀ kódà gan sí yàn kan kí wọ́n fọ́ lórí kí wọ́n kó ẹ̀dọ̀ síta bí ìgbà tí ń karọ ata ni lẹ́nà shahid tó kókún torí tọ́lọ́
Imam Qurtubi rahimahullah ó ní dábá lọ wo Al-Qur'an Karim ó láàrí àwọn àyà Amẹ́ríkà tọ́lọ́n fi sọ ìjẹ̀rora ikú nínú Al-Qur'an Karim. Ó ní àkọ́kọ́ ní Suratu Qaf tààkà fún ẹ tọ́lọ́ ni wajati sakratul mawti bil haqqi dhalika ma kunta minhu tahid. Ọlọ́nígbà tí ìjẹ̀rora kú bá dé wà bọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn tó jẹ́ òdodo tí ó lè má dé. Ó lè tó ṣe pé ìrọ̀ ọmọ ẹ̀dẹ́ yàn ọ̀fẹ́ tó bá dé yàn kọ ma wò kan náà báyìí ní ma wò bọ́ ẹ̀. Ayà ẹlẹ́ẹ̀kejì Surat An-Ni'am ayà 93. Ọlọ́ni walau tara idhil zalimuna bi gamratil mawti wal malaikatu basitu aydihim. Ọlọ́ni ọmọnìyàn orí àwọn tí wọ́n bá jálá ìgbàgbọ́ tí wọ́n jálá àbòsí nígbàmí wọ́n jẹ́ bẹ nínú ìjẹ̀rora ikú wal malaikatu basitu aydihim. Ó náà màlẹ́kà ó bẹ̀rẹ̀ sí máa lù wọ́n ma gbá wọ́n ma lù wọ́n. Akhriju anfusakum al-yawma tujzawna adhabal hun bima kuntum taquluna ala Allahi ghayra al-haqqi wa kuntum an ayatihi tastakbirun. Àmàlẹ́kà pariwo pé kí ẹ̀mí wọn jáde kíákíá. Èní lẹ́jìyà àsán ilẹ̀ sàn sẹ́yìn ìyà àbùkù lẹ́sì jẹ́. Àmàlẹ́kà ọmọ wí tí ọmọ gbọ́. Ọlọ́ni ara ń tọ́ fà tí a fi jẹyìn aláìgbàgbọ́ ètò bá ilé ní gbẹ̀fẹ́ kú ò ní pé ẹ parọ́ mọ́ Ọlọ́run lẹ́yìn náà ẹsẹ̀ gbéraga sọ̀rọ̀ Ọlọ́run. Ara ń tí fa kí nira kú línú ká parọ́ mọ́ Ọlọ́run. Ọlọ́run ló wò bímọ ló bímọ, Ọlọ́run lẹ́ẹ̀kan lóhun ẹ lọ́pọ̀, ìparọ́ mọ́ Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ fún yín bẹ́ẹ̀ ni mo fẹ́, ẹ sì gbéraga, ẹ gbọ́dọ̀ mutí, ẹ mutí, ẹ gbọ́ jalè, ẹ ń jalè, ẹ gbọ́ ṣe ṣìnà, ẹ ń ṣe ṣìnà, ẹ gbọ́ pààyàn, ẹ ń pààyàn. Ìgbéraga sí sọ́lọ́run. Ayà ẹlẹ́ẹ̀kẹta nú àwọn ayà tí Baba Qurtubi sọ wípé ó ń sọ nípa ìjẹ̀rora ikú, Suratul Waqi'a ayà 83-84. Ọlọ́ni walaula idha balagatil hulquma wa antum hina'idhin tanzurun. Ọlọ́ni nígbà tí ẹ̀mí bá dógùngù tó fẹ́ bọ́, nígbà bá dógùngù tó fẹ́ bọ́, ó ní ẹ máa wo bọ̀ báyìí ni, ẹ máa wo gbọ́ngàdá ẹ̀ ní rí na mábẹ̀ jẹ wòrán. Ayà ẹlẹ́ẹ̀kẹrin Suratul Qiyamah 26-20-30. Ọlọ́ni kàlá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ idha balagit taraqiya, nígbàtí ẹ̀mí bá dé gògóngò tó fẹ́ yọ. Wa qila man raqin, ó ní ẹni tí ó wà ní àdánwò yìí tàbẹ́ tó ń rí bí ṣe bó ń ti sí jẹ̀rora á ní sóòsẹ́ tó lè bá ní sàdúà ní tó ní bá ṣe rúkíyà tó lè bá ní belon wọ́lá ipọ̀. Ọlọ́ni wa dhanna annahu al-firaq, ó náà ti wá ara ìdájú pé títàn délé ní Ọlọ́ni wa tafati as-saqu bis-saq ila rabbika yawma'idhin al-masaq. Ó ní ẹsẹ̀ wà máa lọ́pọ̀ ara wọn, ẹsẹ̀ máa lọ́pọ̀ láì máa kú tí ó máa jà parapara, tí ó máa lọ ẹsẹ̀, ẹ̀mí fẹ́ bọ́ nìyẹn. Eléyìí láfírí pé inú nǹkan tí mùsùlùmí tá máa múra dẹ̀ ò náà ni ìjẹ̀rora ikú tí a fàṣọkọ́ ibẹ̀ Ọlọ́run ọba àlékẹ́ ọlá ìjọkíjọ́ náà tí ọba dé Ọlọ́run kó ṣe fífẹ́ fún wa. Ẹjá máa rò ó tẹ́ fi ra àwọn kanu tí a fi sírọ̀sì láyé, gbogbo àkọlẹ̀rin rí bá sí dùn lámàí tó bá ti dé ó dé nínú nǹkan tí a bá rán ti ikú yàmára ti ìjẹ̀rora ikú kátọrọ àforí ìgbónú fúrẹ́sì wájú wa.